A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti fi owó tí iye rẹ̀ tó 400 bílíọ̀nù náírà 400 billion naira pamọ́ látàrí yíyọ ìrànwọ́ epo láàrin oṣù kan. Àwọn olókoòwò epo ni ó sọ eléyìí di mímọ̀. Bákan náà ni wọ́n sọ wípé ó ṣeé ṣe kí owó jálá epo lọ sókè ní oṣù keje pẹ̀lú bí owó náírà ṣe ń dì mẹ́rí ní ọjà pàṣípààrọ̀. Àwọn olókoòwò yìí sọ fún akọ̀ròyìn ní ọjọ́ Ìṣẹ́gun wípé pẹ̀lú àfihàn tí iléeṣẹ́ iléepo NNPCL ṣe lórí oye tí ìjọba àpapọ̀ ń ná tẹ́lẹ̀ lórí ìrànwọ́ epo, ní báyìí wọ́n ti fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà pamọ́ lẹ́yìn tí wọ́n fagilé ìrànwọ́ epo. Ààrẹ àjọ olókoòwò epo Chinedu Okonkwo ló sọ eléyìí di mímọ̀. Ó ní nínú ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ka àjọ elépo nínú oṣù kejì ni ọ̀gá iléeṣẹ́ NNPCL Mele Kyari ti sọ oye tí ìjọba ń ná lórí ìrànwọ́ epo. Okonkwo tẹ̀síwájú wípé àwọn olókoòwò sì ń ṣe ìpàdé lọ́wọ́ pẹ̀lú àwọn tí ó ń kó epo wọlé láti òkè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ti fún àwọn ọ̀gá iléeṣẹ́ ológun ní gbèdéke ọjọ́ Ajé tí ó ń bọ̀ láti fi ọwọ́ ara wọn kọ̀wé fi ipò sílẹ̀ kúrò nínú iṣẹ́ ológun. Nínú àtẹ̀jáde tí Ọ̀gágun Yahaya bu ọwọ́ lù ni wọ́n ti darí àwọn lọ́gàálọ́gàá ní iléeṣẹ́ ológun orí omi, iléeṣẹ́ ológun ojú òfurufú àti iléeṣẹ́ ológun ilẹ̀ tí ipò wọn ju ti àwọn tí Ààrẹ Bọ́lá Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn láti kọ̀wé fi ipò wọn sílẹ̀ ní wọ́ọ́rọ́wọ́. Àtẹ̀jáde yìí jẹ́rìí sí ìròyìn tí ó jẹ jáde síwájú àkókò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá-lọ́gàá ni wọn yóò fẹ̀yìn wọn tì bí ààrẹ bá yan ọ̀gá ológun mìíràn. Wọ́n ní èyí jẹ́ ìṣẹ̀dálẹ̀ iléeṣẹ́ ológun wípé bí onípò kékeré kan bá ní ìgbéga, ó ti di dandan kí ọ̀gá tí ó wà ní iwájú rẹ̀ fi ipò sílẹ̀ nítorí pé ọ̀gá kò lè ṣiṣẹ́ sin ọmọṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ààrẹ Bọ́lá Tinubu sọ wípé òun kò ní bá wọn lọ́wọ́ nínú bíba ọrọ̀ ajé orílẹ̀-èdè jẹ́ tí àwọn ọ̀tá gùn lé. Ó ní ìwà ìbàjẹ́ láti ìdí ẹ̀kúnwó ìrànwọ́ epo jẹ́ ohun tí àwọn gbọ́dọ̀ gbégi dínà. Níbi ìgbàlejò tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ rẹ̀ ni Tinubu ti sọ ọ̀rọ̀ wọ̀nyí. Ó tẹ̀síwájú wípé a gbọ́dọ̀ gbégi dínà ànádànù owó ìrànwọ́ epo nítorí pé a nílò ọ̀pọ̀lọpọ̀ owó láti lè mú ìlérí ìpinnu ṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà ìpolongo ìbò. Ó ní ó ṣeé ṣe fún òun láti ṣe àpapín owó ìrànwọ́ epo ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ nítorí ìdí èyí kọ́ ni wọ́n ṣe yan òun sípò. Tinubu wá jẹ́jẹ̀ẹ́ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ àti àwọn gómìnà nínú agbára ọ̀tọ̀ọ̀tọ̀ kí àwọn lè mú ìlérí ọjọ́ ọ̀la ìjọba òun ṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn mẹ́ta tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ikú ológun òṣìṣẹ́ orí omi Samuel Akigbohun ní Ìdó-Àní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Ondo ti ṣàlàyé ìdí àti bí àwọn ṣe pa òṣìṣẹ́ ológun náà lẹ́yìn àríyànjiyàn. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn afẹ̀sùnkàn tí orúkọ wọn ń jẹ́ Ayọ̀mídé Sambo, Johnson Adeleke àti Shagari Francis ti jẹ́wọ́ wípé àwọn pa òṣìṣẹ́ náà nítorí pé ó na ọ̀kan lára wọn. Àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìwé mẹ́wàá yìí ṣàlàyé bí wọ́n ṣe la irin mọ́ olóògbé náà lórí àti wórópọ̀n rẹ̀. Nínú àlàyé wọn, wọ́n ní jẹ́jẹ́ làwọn ń rìn bọ̀ nígbà tí ọ̀kan nínú wọn ṣèèṣì fi ẹ̀gbẹ́ gbá òṣìṣẹ́ ológun ọ̀hún. Lójú ẹsẹ̀ ni òṣìṣẹ́ ológun fọ́ etí rẹ̀ tí ó sì ṣẹ́ nígbò. Àwọn bẹ́ẹ̀ ó sì gbẹ́bẹ̀. Lẹ́yìn tí ó lọ tán ni ọ̀kan nínú wọn sọ wípé awúrúju òṣìṣẹ́ ológun ni. Ìdí nìyí tí wọ́n fi ta mọ́ ọ̀kadà lọ dènà dé ní oríta. Ọ̀kan nínú wọn fìjà pẹ́ẹ́ta pẹ̀lú òṣìṣẹ́ ológun. Láàárín yìí ni ọ̀kan nínú wọn gbé irin tí ó sì fọ́ mọ́ òṣìṣẹ́ ológun ọ̀hún lórí àti gbogbo ara. Agbẹnusọ fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà Fúnmi Ọdúnlámì
fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní àwọn afẹ̀sùnkàn wọ̀nyí yóò fojú balẹ̀-ẹjọ́ lẹ́yìn ìwádìí ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu sọ lánàá wípé pẹ̀lú gbogbo rògbòdìyàn ọ̀wọ́ngógó náírà tí ó wáyé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, àkọọ́lẹ̀ ti wà wípé òun yóò ṣe àṣeyọrí nínú ìdìbò ààrẹ. Ó ní òun ní ìrètí àti àrídájú wípé àṣeyè lálákàn-ń-ṣepo pẹ̀lú gbogbo òfin owó náírà tí báǹkì àgbà CBN gùn lé. Ààrẹ sọ eléyìí di mímọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú, Ọba Síkírù Adétọ̀nà ní ààfin rẹ̀ ní Ìjẹ̀bú àti Aláké ti ilẹ̀ Ẹ̀gbá, Ọba Adédọ̀tun Gbádébọ̀ nígbà tí ó lọ dúpẹ́ fún àtìlẹ́yìn wọn. Tinubu ṣe ìrántí ìdojúkọ tí ó wáyé nígbà ìgbáradì ìdìbò ààrẹ, pàápàá jùlọ lórí òfin owó àti bí ó ṣe béèrè fún ìmọ̀ àti ìtọ́ni láti ọ̀dọ̀ Ọba Adétọ̀nà nígbà tí ó ṣe àbẹ̀wò sí ààfin rẹ̀. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni ààrẹ àná Muhammadu Buhari sọ̀rọ̀ látẹnu amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Garba Shehu wípé bí ìjọba Buhari bá yọ ìrànwọ́ epo nígbà ìṣèjọba wọn, Tinubu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ yóò fìdí rẹmi nínú ìdìbò gbogbogbò. Tinubu nígbà tí ó ń fèsì, ó ní òun gbé ẹ̀mí òmìnira àti ìdúróṣinṣin wọ̀ pẹ̀lú ohùn tí òun fi sọrí "Bàbá èmi ló kàn" láti lè borí gbogbo àjàgà ìdìbò. Èyí ló mú kí ohùn "èmi ló kàn" di ìlúmọ̀ọ́ká àti ohùn olùlẹ̀ nígbà tí ó ń bá àwọn aṣojú ẹgbẹ́ fún ìdìbò abẹ́nú sọ̀rọ̀ ní ọdún tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ alámòjútó oúnjẹ àti egbòogi National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) ti ké sí ará ìlú láti ṣọ́ra fún ohun mímu ẹlẹ́rìndòdò Sprite onígò. Wọ́n sọ ọ́ di mímọ̀ wípé àwọn bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí oníbàárà kan ṣe àfisùn lórí rẹ̀, tí àwọn sì rí i wípé ìdọ̀tí wà nínú ohun mímu ọ̀hún. NAFDAC ní àpapọ̀ ẹ̀yà yìí ni àwọn ti kó kúrò nílẹ̀ tí àwọn sì fi àpẹẹrẹ ránṣẹ́ fún ìtẹ̀síwájú ìwádìí. Bákan náà ni NAFDAC darí iléeṣẹ́ tó ń ṣe àpòpọ̀ ohun mímu yìí, Nigeria Bottling Company, ẹ̀ka ti Àbújá, láti gba gbogbo ẹ̀yà ohun mímu ọ̀hún padà kí wọ́n sì ṣe àfisùn rẹ̀ fún àgbéyẹ̀wò tó lọ́rìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.